Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kà lọ. Normally pé èèyàn máa tọ́mọ ó yẹ ká ti mọ̀ pé normally ẹni tó bá ń ṣiṣẹ́ náà ó máa ní láti ní ọmọ ẹ ti understand ìwọ tó bá dẹ̀ ti bímọ ó yẹ kó ti mọ bó ṣe máa ṣe láàrin ẹ̀ tí ò ní affect kankan nù méjèèjì ṣó yẹ yín mo ní ọmọ méjì mo dẹ̀ ń ṣiṣẹ́ mo dẹ̀ sí kankan tí ó affect ara wọn. ó gbọ́ ó jọ ń wọnú ara wọn ni. bẹ́ẹ̀ni. a bá sọ pé iṣẹ́ tí ẹ wá ṣe yìí àmọ́ṣẹ́ méjì mọ̀ yín tẹ́ fi ní orúkọ lára tẹ́ni ní ọ̀dọ̀ àwọn ajérò lọ́wọ́ ju tíátà yìí náà ni bó lẹ ṣe wọnú ẹ kàwé kọ́ ni àbẹ̀lọ́kọ́ lẹ́yìn èèyàn. Mi ò kàwé kọ́ yes but mo train lọ́ndà èèyàn ni. Abẹ́òkúta àbí. Abẹ́òkúta kì. ó yá níbo wá ni. Abẹ́òkúta báwo ìlú Èkó ni mo ti train. Tí n bá ní kí n bẹ̀rẹ̀ láti bí ok ẹ jẹ́ kí n sọ pé láti ilẹ̀ ẹni tí mo kọ́kọ́ join pé mo fẹ́ ṣiṣẹ́ eré orí ìtàgé Bukky Black náà máa ń porúkọ wọn. Bukky Black. Yes. wọ́n sí Nàìjíríà mọ́ báyìí o. wọ́n sí Nàìjíríà mọ́. Yes. Ìgbà tí wọ́n ṣì wà ní Nàìjíríà ìgbà yẹn ni mo kọ́kọ́ ń tẹ̀lé wọn. Mo máa ń wá láti ìlú mi Òṣogbo mo máa wá bá wọn ní Èkó ń bí. sọmọ Òṣogbo ní. bẹ́ẹ̀ ni Ọ̀ṣun state ni mí. ok mo máa wá bá wọn ní Èkó ń bí báyìí mo máa tẹ̀lé wọn lọ location àjọ máa lọ tá a bá ti dé tí mo bá wọn ṣeré bíi 2 days máa tún padà sí Òṣogbo. wow. bí mo ṣe ń ṣe nìyẹn. ó dẹ̀ rọrùn. àbí nǹkan téèyàn bá nífẹ̀ẹ́ sí ẹ fẹ́ ṣe. lójú mi ó rọrùn ó lè le lóòótọ́ but nǹkan tèmi fẹ́ gangan ni ẹ ti understand so ó dùn mọ́ mi nǹkan tí mo ṣe yẹn mi ò regret pé mo ń ṣe so bí mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn. but nígbà yẹn mo tẹ̀lé wọn fún bí ọdún mélòó kan mo wá rí i pé mo kàn ń tẹ̀lé wọn lọ location lásán ni mi ò kọ́ṣẹ́ báwo mi yọ sọ bóyá kí n lọ fún bí a lọ fún rehearsal ẹ ti understand bóyá wà lábẹ́ àwọn tó ń kọ́ wa ṣó yẹ yín pé kinní kan ẹ̀kọ́ ń gbá wọn gbé báàgì mo kàn bá wọn gbé báàgì tẹ̀lé wọn lọ location kinní kan. bá mi kó bàtà yẹn wá bá mi aṣọ mi wọ́n aṣọ mi wá fún mi. mo ṣe dáadáa because ọ̀gá mi ni ẹ̀sìn nǹkan tó dẹ̀ wù mí nìyẹn so nǹkan wá wò pé kí ni mo fẹ́ ṣe pé mo ní láti train lọ́dà èèyàn tẹ́ pé ó ní rehearsal ground tó ti máa ń kọ́ iṣẹ́ ìgangan so that màá lè mọ̀ máa wọnú ẹ̀ dáadáa bó ṣe wù mí so God so good lọ́jọ́ kan ní school mi tí mo wà ní Ọ̀fà poli àbí. Ọ̀fà poli very good. bẹ́ẹ̀ ni so máa nǹkan wà ní Ọ̀fà junction gbà yẹn wọ́n máa ń pè wọ́n ní Ezel wọ́n máa ń ta KZ ètò understand bí àwọn oríṣiríṣi kíṣà bí a kì í sọ pé distributor ni wọ́n ṣá. fíìmù Yorùbá àbí àbóríṣiríṣi fíìmù. gbogbo oríṣiríṣi movie náà máa ń ṣá sórin àti gbogbo ẹ̀ lọ́ máa ń distributor Ọ̀fà poli Ọ̀fà junction nínú Ọ̀fà gangan so wọ́n máa ń pè wọ́n ní Ezel yẹn mo wá ní opportunity láti meet mo wá ṣàlàyé fún wọn pé báyìí ni mo ti ṣe o pé bọ̀ mo ní ìdèyàn tó yẹ pé ó ní báńtì Bukky wà òkè o mo ṣe pé ní tèmi wọn ò ní mí lára wọn ṣẹ́ ní tèmi o wọ́n ń ṣe dáadáa gẹ́gẹ́ bí ọ̀gá sí mi mo ní ìbọ̀ tí mo ní ìdí ẹni tó ní gbìyànjú tí wọ́n lè máa lọ pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ yẹn gọ̀gọ̀ sódà máa lè mọ̀ ó wá ní ok àwọn máa try àwọn máa introduce mi sí èèyàn kan. ní Kwara ń bẹ àbí lẹ́kọ̀ọ́. ní Kwara lẹ́kọ̀ọ́ lẹ́nu yẹn wà wọ́n ní dàda wà báwọn mú wọn dàda pé wọ́n máa ń bá àwọn eré ìyóhùn mi ṣe papọ̀ wọ́n á mi ò mind ẹjọ́ wa ní kó ṣàjẹ́ kí n tẹ̀ lọ kọ́ṣẹ́ lábẹ́yàn kí n mọ̀ nípa ẹ̀ dáadáa ẹ̀tàn kó má yẹ kí mo kàn ń tẹ̀ wọn lọ location lásán mò ń wo báwọn ṣe ń art and all that pé sọ̀rọ̀ àmọ́ tún lè ní ìmọ̀kún mọ̀ so wọ́n ṣàfún mi ní nọ́mbà dàda wa yẹn wọ́n pè wọ́n fún mi pé màá bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ pé wọ́n dẹ̀ ní àmọ́ wá sẹ́kọ̀ọ́ ni o pé Èkó làwọn wà mi ò mind mo máa wá sẹ́kọ̀ọ́ náà tẹ́lẹ̀ mo ṣáà lọ mi ò sọ fún Bukky Black gbà yẹn lóòótọ́ pọ̀ mo lọ láti mo dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn náà kò ṣe pé àwọn orílẹ̀ ní kíní báyìí pé bọ̀ táwọn bá ti lọ́mọṣẹ́ báyìí àwọn rail àwọn máa ń fà wọ́n lé lọ́wọ́ because àwọn náà máa kọ́ wọn which is Lásùnre Mokare Mofire so àti Wáídì kékeré nu wọn. so ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ṣẹ́ tí mo ti yege tí mo dẹ̀ gba certificate báyìí. wọ́n á di pé ẹ̀bẹ̀ sí tẹ̀lé Mokare Bukky Black tó jẹ́ ìmú ìpìlẹ̀ yín àǹtí Bukky ò sọ̀rọ̀ ni. no àǹtí Bukky ò sọ anything then gbogbo time yẹn gbọ́dọ̀ pé àwọn fara wọn ti relocate gbà ẹ̀ so wọn sí Naija mọ́ ó jẹ́ kí gbogbo ẹ̀rọ mi lọ́rùn so kò ní sí pé bí wọ́n bínú àbí ẹni. táwa ń gbọ́ ni pé Ṣẹ́gun Ògúngbè gan ni ọ̀gá yín lẹ́nu iṣẹ́ yìí bóun ni ti Bọ̀dá Ṣẹ́gun ṣe jẹ́. rárá Ṣẹ́gun Ògúngbè ò ṣe ọ̀gá mi rárá
dó lẹ́nu iṣẹ́ tá bá fẹ́ sọ pé nínú iṣẹ́ tíátà ọ̀gá ló jẹ́ sí mi but òun kọ́ ló kọ́ mi níṣẹ́ tíátà tí mo fi ń jẹun léni àbí tí mo fi lórúkọ ń bẹ̀ léni òun kọ́ àwọn eré èyí wù mí mo sọ fún yín pé láti bẹ̀rẹ̀ Bukky Black from Bukky Black sí eré èyí wù mí àwọn náà kọ́ mi tí mo dẹ̀ gba certificate mi lọ́dọ̀ wọn. àwa náà nínú fíìmù alẹ́ tí wọ́n ń pè lọ́tọ́ ń pè lọ́sì ọdún wo ni. olóòtú èmi máa kí n rántí ọdún báyẹn mo kàn ṣàmọ̀ pé ọlọ́run ṣe nígbà tó lóun dé ọlọ́run dé because ojú rí tó mo lè sọ dáadáa ojú rí tó kò rọrùn rárá but èmi believe pé nǹkan tó bá máa dà kò kí n sáré rọrùn báyẹn náà ṣùgbọ́n tá a bá wo mo máa struggle láti débi ògo náà ni bó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. tẹ́ bá ní Ṣẹ́gun Ògúngbè ni ó kọ yín iṣẹ́ tìyàwó ẹ̀ náà nǹkan tó lóhun tá à ń gbọ́ ni pé wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ jẹ́ sí ìyàwó Ṣẹ́gun Ògúngbè. níbo síbo olóòtú wo àwọn ọ̀rọ̀ yẹn máa ń fọ́nì tí bá ti ń gbọ́ àbí mò ń ka online. ẹ kì í ṣọ̀rẹ́ rárá. mo máa ń ṣọ̀rẹ́ níbi kan síbi kan mi ò ń ṣe Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá lọ̀rẹ́ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá. olọ̀rẹ́ Tinúkẹ́ Ògúngbè yes òun dẹ̀ lọ́mọṣẹ́ Ṣẹ́gun Ògúngbè èmi kọ́ bóyá ó ń gbé síra wọn ni mi ò dẹ̀ yẹ kó ń gbé síra wọn because àwọn èèyàn mọ̀ àwọn industry wa mọ̀ pé mi ò ń ṣe ọmọṣẹ́ Ṣẹ́gun Ògúngbè mi ò dẹ̀ ń ṣọ̀rẹ́ Tinúkẹ́ Ògúngbè pé mo máa wà ní Abẹ́òkúta ìgbà tí mo ní oyún first born mi mo ṣẹ̀dẹ̀ ní tó wà lábẹ́òkúta Èkó ni mo wà láti ilẹ̀. ẹ lóyún first born fún ta ni. anyway mi ò ń ṣe ará Abẹ́òkúta ìgbà tí mo lóyún fún Ṣẹ́gun Ògúngbè tọrọ ọmọ dà wá pọ̀ mo dèrò Abẹ́òkúta ni mo ṣe wà lábẹ́òkúta ṣe to understand ìgbà tí mo dẹ̀ rí pé tó time fún mi láti padà wá sẹ́kọ̀ọ́ mo dẹ̀ relocate normally so kò ju yẹn lọ mi ò ń ṣe ọmọ Abẹ́òkúta ṣá Ray èyí wù mí àwọn náà train mi Lásùn Ray Murphy Ray Muka Ray àwọn gangan lọ̀gá mi tí mo gba certificate lọ́wọ́ wọn nínú iṣẹ́ wa. ta lè wù mí Ajíbóyè gan ẹ̀fẹ̀ ṣe tíátà ṣáà òbí tẹ̀ fọ́ sí ta lè wù mí Ajíbóyè gan. Wùmí Ajíbóyè wá láti ìdílé family of 6. Bàbá mi, ìyá mi, then 4 children. Yes, myself and my siblings. ṣe ipò àkọ́bí lẹ́wà ni àbí ẹlẹ́nìkan wájú àbí lẹ́yìn. ẹlẹ́ẹ̀kẹta second to the last ni èmi jẹ́ èmi nìkan dẹ̀ ní obìnrin. gbogbo àwọn ìbùsùn ọmọdé ọkùnrin wọn. ọkùnrin gbogbo wọn. àti wàá tàtàkùn sí Èkó ńgbà yẹn ṣáà òbí dẹ̀ fọwọ́ sí pé tíátà àfọwọ́sí lọmọ sí ṣé ó rọrùn ṣáà wọ́n lè tẹ́ ọgbà lé. normally ṣe mọ̀ pé mo tètè nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo tètè lose popsi mi. Popsi mi tètè kú láti ìgbà tí mo kéré mi ò ju bí 10 years lọ tí popsi mi ti kú. So àwọn àbúrò popsi mi ni mo gbójú mọ́ dáadáa àti ìyá mi. So but láti ilẹ̀ mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n pe school yẹn ní CAC Gbọ́nmi Nostrum Primary School. CAC Gbọ́nmi. Nǹkan tó jẹ́ kó máa pè ní CAC Gbọ́nmi ni wípé church ni àwọn Christ Apostolic Church náà ní church yẹn àwọn náà ní school yẹn. So torí la ṣe máa ń pè ní orúkọ church yẹn CAC ẹ̀sán ní sàn so school tó wà ń bẹ̀ òun ló ń jẹ́ CAC Gbọ́nmi Nostrum Primary School. So gba tí mo parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo continue mo lọ sí iléèwé gíga tó jẹ́ Òṣogbo Grammar School wọ́n máa ń pè ní Oshogram. So ìgbà tí mo parí ẹ̀ wá ní admission sí Federal Polytechnic Ọ̀fà ìyẹn Kwara State. So ibẹ̀ ni mo ti parí ND mi so ìgbà tí mo ṣetán mi ò tí ṣetán gan tí mo fi rin gbogbo ìrìn àjò tí mo rìn yẹn mi ò mo ṣáà wà ṣá so ìgbà tí mo wá ṣetán finally mo ṣe wá wò pé okay iṣẹ́ ìgangan mo ní láti face ẹ̀ because nǹkan tí mo yàn láàyò tó wù mí ni lóòótọ́ mọ̀ sí mi wò ń wò pé ẹ̀rù ń bà wọ́n o àkọ́kọ́ ìwọ nìkan lóbìnrin kò kàn má lọ jí pé kò má lọ gboyún abẹ́nìtìn àbí iṣẹ́ yìí náà kójú kó tó lè ṣe kíní kan wọ́n ní wọ́n ròyìn nǹkan tó máa ń fojú wọn rí bẹ́ẹ̀ kíní kan wọ́n dẹ̀ tún ní nǹkan wọ́n máa ń kú àbí nǹkan so mo dẹ̀ sọ fún wọn báyìí pé ẹ má wọ̀rì nǹkan tó wù mí ni jí ó lè tẹ̀tẹ̀ kàn máa ṣe ni pé ẹ fàdúrà sí mi torí tẹ bá ní kí n má lọ tí n bá ìfẹ́jọ́ lè wà sá lọ lẹ́yìn ẹ̀ ní láìkẹ́ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ support mi ò dẹ̀ ní dójú tì yín ilé àti Ọlọ́run tí mi dé accept pé tó bá yẹ nǹkan tó ń wọ ẹni yẹn kò sí wàhálà o lè máa lọ so bí mo ṣe di pé mo fara mọ́
iṣẹ́ yìí ni láti gbà yẹn ni mo ti láti ń kópa kò easy o tó mo ní àwọn cousins lẹ́kọ̀ọ́ bíbá tó pọ̀ but mo kàn decide láti wò pé mo fẹ́ sọ̀rọ̀ mi nùgbà yẹn mi ò fẹ́ wá lọ́dọ̀ anybody pé mo fẹ́ gbé lọ́dọ̀ ilé kí ni pẹ̀lẹ́ à ń gbé. mo kò fẹ́ face life mi mo wá sèpò ńgbà yẹn mo náwọn ọ̀rẹ́ tí mo miss tájọ ń gbé pọ̀ tájọ gbalé tájọ ṣe gbogbo ẹ̀ so ojú rí ẹ wo mi ò fẹ́ máa sán pa ẹ̀ but thank God. mo mọ̀ pé ẹwà tí mo rí lórí ìjókòó kò ṣègbà tí Òkìkídé Tọ́ládé yẹn ní láti dáadáa ló ti wà torí èmi náà ti máa ní kí n kà á mo ti mọ yẹn bí almost 18 years tí ò bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹwà yẹn ṣé kò wúlò rí lòǹgbà náà àwọn fún àwọn tó pa báyìí ẹ̀yà fún iṣẹ́ báyìí bó lẹ ṣe lọ sí ìgbà náà abẹ́ẹ̀ rí lò ní. ẹ wo mi ọ̀rọ̀ yẹn le bákan because mo wà lọ́ndà èèyàn mo ń train ni and ọ̀gá mi ń gbà yẹn àwọn eré èyí wọn mi kà kọ́ sí gbà yẹn wọn ò allow ká lọ máa ṣiṣẹ́ níta yes until tó bá ṣe tán tó gba certificate but ìgbà yẹn mo stubborn gan mo láwọn ọ̀rẹ́ tẹ́ pé ńgbà yẹn wọ́n máa ń lọ ń ṣiṣẹ́ káàkiri in fact kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi nígbà kan tẹ́ pé mi lè gbàgbé láyé mi yes ìgbà yẹn a lọ ṣe fíìmù kan má ṣe má gbé ní ìlú Abẹ́òkúta Fẹ́mi Davis ló ní fíìmù yẹn. Fẹ́mi Davis oníròyìn ọ̀gá wa oníròyìn ni àwọn náà ni múvì yẹn báyìí so ó ṣẹlẹ̀ pé rìazà tó wá fẹ́ ṣiṣẹ́ báyẹn ọ̀gá wa máa ń select àwọn tá a máa ń lò wọn kì í kó gbogbo àlọ́ tẹ́ pé kò ń ṣe iṣẹ́ house wa so mi ò mọ̀ pé mo wà nínú àwọn tó select ìjọ yẹn pé tọ́rọ̀ ọ̀gá mi báyẹn wọ́n máa ń ṣe PM wọ́n dẹ̀ máa ń produce wọ́n máa ń direct which is Lásùnrè so fíìmù tí mo ń sọ ń gbà yẹn má ṣe má gbé yẹn ọ̀gá mi ló handle iṣẹ́ yẹn bí àbí coordinator kìnìkan ẹ̀sìn ọ̀dẹ̀ wọ́n dẹ̀ sọ ọ́nù rìazà pé alákòóso eré ẹ̀ máa ń ṣe rìazà wa ní Apapa Road ní Èbúté Mẹ́ta wọ́n wá sọ pé àwa tá à ń lọ location wọ́n select mi wọ́n select àwọn kan gbogbo àṣà wọ́n dárúkọ àwa tí àǹtẹ̀mí ìfẹ́ máa dárúkọ anybody lórí kìíní so wọ́n à ń tẹ̀lé àwọn lọ location kò náwó ni because mo ti gbọ́ sọ̀rọ̀ ṣẹ́ yẹn tẹ́lẹ̀ èmi ò gbọ́ pé mi mọ̀ pé ṣẹ́ yẹn náà ń lọ wọn ò sọ orúkọ fíìmù tó ń lọ bó mi fẹ́ tẹ̀lé ọ̀rẹ́ mi lọ sí Abẹ́òkúta fún fíìmù tí mo ń sọ má ṣe má gbé yìí sọ̀rọ̀ mi promise pé òun àti Fẹ́mi David àwọn jọ ń produce movie yẹn kí n má worry ó máa fún mi nírò ògidì so bọ̀ torí pé mi lójú kòkòrò ń gbà yẹn mo fẹ́ ṣàṣàyè pé mo fẹ́ ṣàràt mo fẹ́ ṣe kinní kan so mo sọ fọ́ọ̀rẹ́ mi pé màá lọ so bọ́gà mi ṣe point pé o máa wà nínú àwọn tí àjọ lọ àbí 5 náà selecting join ọkùnrin àti obìnrin mo bá ní pé sà mi nílé lọ pé mo fẹ́ sáré dé Òṣogbo pé mọ̀ sí mi ránṣẹ́ sí mi pé mo fẹ́ lọ wò wọ́n kinní kan kìnìkan ó dẹ̀ máa tún ẹ̀sìn wá ní ok kò sí wàhálà o ọmọ kinní kan ọmọ màmá yàbí wọ́n ọ̀gá mi ṣàfọ́ ni lásán wọ́n fọ́ ni gan so mo ṣà ní ok sà bẹ́ẹ̀ mi ṣe lọ ni mo ti dé Abẹ́òkúta àti wà bẹ́ẹ̀ ló kọ́la so alẹ́ ọjọ́ yẹn náà lọ̀gá mi dé because àwọn náà ń coordinate fíìmù gbogbo ọjọ́ wa ló tẹ̀ so bí gbogbo ṣe rí kan náà àwọn ọmọ gúpa tó bọ́lẹ̀ ni wọ́n gbé bọ́ọ̀sì wa ni bóyá bọ́lẹ̀ ni bọ́ọ̀sì báyìí mo kàn ní hey Jesus ṣé location yìí ni kí wọ́n ní ẹ pé bìlà lásán wà ní mo dáràn so wàhálà yẹn pọ̀ gan-an débi pé ọ̀gá mi sọ pé kí n kúrò ní location yẹn fún àwọn lọ́dún náà lọ torí pé mo wà ní àwọn tí mo fẹ́ mú wá sí so yẹn ní pé mo lọ location ta wọ́n ṣe mo ṣáà kékeré location yẹn wọ́n jẹ́ ṣe sí nǹkan báyìí ojú ti wá ń tì mí débi pé àwọn èèyàn wò pé kinní kan wọ́n ti ẹ̀mọ́ everybody ti mọ̀ pé nǹkan tí mo ṣe nìyẹn so ọmọ tó mú mi lọ gan ti wò pé jẹ́ àlọ́ bẹ̀ wọ́n náà ni àbí kí la wá fẹ́ ṣe báyìí kinní kan mi ì lè ṣe sí nǹkan mo ní láti kúrò location yẹn mo sá lọ bàtà wá dé ìrìàzá mo ṣe wá rógò so àárín ìrìàzá lọ̀gá mi ti pè mí jáde báyìí tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ you think you smart you think kiri kankan ẹ̀wọ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní ké so ẹ̀wọ̀ gbogbo kiri ẹ̀wọ̀ àgbẹ̀ mo tó wà pé wọ́n wá sọ statement kan gbà pé tó o bá fẹ́ ní star ilé ẹ̀ ló ti máa ní star lọ láwọn láti máa notice ẹ̀ lọ kò ṣe pé kó máa rojú káàkiri tó bá rojú káàkiri ó lè ní star kankan ó kàn waste time ẹni ẹ ti understand mo ṣe gbọ́ ni àtìgbà yẹn mo ti wá jókòó tẹ́ pé ó jẹ́ ìgbà kámú. ìjọba máa ṣe lọ máa ṣe. tàbá níṣẹ́ ń lè wa a máa lọ a máa jókòó ọ̀tù a lè má ṣe jù sí nǹkan lọ a lè jókòó báyìí kó jẹ́ pé tó ti ń ké ni mo dẹ̀ gba ẹ mo mọ gbé kéda omi á máa jábọ́ lójú mi báyìí ni wọ́n máa mú sí yomi mo máa rí inú fíìmù pé mo ń ké dáadáa you understand àwọn style so mo ṣàgbà ká mo títí so ọ̀rọ̀ tọ́gà mi sọ ń gbà yẹn ni mo máa ń tẹ̀lé pé tó bá fẹ́ ní star inú ilé ẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ so pátá dẹ̀ ṣe freedom mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní try best mi bọ́lọ́n ṣe ṣe nìyẹn Ọlọ́run fún mi ṣe àdúpẹ́. tábà ní ká wọ ọdún wa lẹ ṣe tí gan pé a fẹ́ gbé fíìmù tí káwọn tiẹ̀ mọ̀ mi ọdún wo lẹ ṣe. First movie mi yẹ kó jẹ́ 2009 ó dà pé 9 or 10 mi ò rántí mọ́ bọ̀ mo rántí title dáadáa. kí title náà kò dún ní mo ti ṣe má jókòó náà ń pe title ẹ̀. má jókòó kàrátà yẹn tó bá ti jókòó nǹkan máa ń ṣe ó dẹ̀ ṣẹ̀yàn kan ni so ìdí ẹ̀ máa ń rìn sórí set that's my first movie. obìnrin àbọ́kùnrin. obìnrin so that's my first movie. ó sì gbowó dé dáadáa.
ẹ rówó yín. ó búyàn náà ni so ẹ padà rówó yín. yeah mo rówó mi yes ọjọ́ tí mo ti ń produce film marketer ò jẹ mí lówó rí pé kó má fún mi lówó mi kò ṣẹlẹ̀ sí mi rí. bó lẹ ṣe tí torí nǹkan tá a máa ń gbọ́ oríṣiríṣi ni. kò ṣẹlẹ̀ sí mi rí kò ṣẹlẹ̀ sí ọjọ́ tí mo ti ń produce movie marketer ò jẹ owó mi gbé rí wọ́n máa ń fún mi lówó mi. Yeah, because first job owó mi fi ṣe second owó mi fi ṣe third owó mi fi ṣe fourth owó mi fi ṣe kí marketer tó máa fún mi lówó ṣiṣẹ́ ó pẹ́ because ìgbà yẹn wọn believe lọ ọkọ mi pé ẹ̀rù máa ń bá wọn àti kó wọn sílẹ̀ so owó mi ni mo lò tí mo fi ṣe so mo sọ pé ojú mi rí tó before kọ́lọ́n tó bẹ̀rẹ̀ sí ni máa gbàdúrà mi so nǹkan tó ṣe. ojú mi rí tó ẹ̀sọ́ lórí ètò ìfẹ́ tẹ́ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin. ẹ wo kí wàá lójú rí ní lérèfé ní kí lójú rí. no àwọn challenges èèyàn máa ń face náà ni láì ti pé bóyá o wá láti lè lo lówó tó wà òkè no ebi ò pa wá o it's understand but we are not that rich níwọ̀n bá wa. ṣùgbọ́n àṣírí bò ebi ò pa wá àtọ̀rọ̀ jẹ. àti wàá rówó kójọ fi ṣe fíìmù àti rówó kójọ. mọ̀mọ́ ló fún yín ni àbí ká ló fún yín. mo sì mi ò fún mi lówó pé kí n fi ṣe movie èmi fún ara mi ni mo struggle fún ara mi torí mo máa ń like máa dájọ́. mo lè ní first àjọ tí mo dá tí mo gbà ó ní mo wọ́wọ́ kún tí mo fi ṣe production mi because mo ti gbìyànjú àti ṣe several times mo ṣe screenplay tó ẹ̀mẹ́ta tá máa cancel date torí pé mi ò rówó. ọdún ìlera ló ní Abẹ́òkúta Èkó lẹ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tó yá abẹ̀sí ní Abẹ́òkúta látara pé ọ̀rọ̀ ọmọ tó da yẹn àti Ṣẹ́gun ń gbé pọ̀ ọdún ìlera lò l'Abẹ́òkúta. mo pẹ́ díẹ̀ náà l'Abẹ́òkúta liz mo lò tó bí 4-5 years yes so gbogbo ìgbà yẹn lè mi ò mọ̀jú iṣẹ́ lọ mo máa ń ṣiṣẹ́ ni mi ò ń jáde bàtà àwọn ọ̀rẹ́ mi gan tó wà lẹ́kọ̀ọ́ ti sọ mí lẹ́nu pé tó bá pẹ́ fún pàtí ò ní wá tó bá pẹ́ fẹ́ni torí mi ò kí ń ráyè mo máa ṣe production always tí mi ò bá ṣiṣẹ́ tèmi máa coordinate ẹ̀ understand so mo máa ń ṣe àwọn ọmọọṣẹ́ mi everything so mo always máa ń busy gan so mi kì í ráyè pé mo ti ẹ̀ ń lọ anywhere mo ń lọ pàtẹ́ ẹ̀ lè rí mi lẹ́ni anywhere ń gbà yẹn ẹ̀ understand so mi ò lè ju 4-5 years lọ l'Abẹ́òkúta kí n tó kúrò. nígbà tí a padà sí kò yányán wíwá níyàtọ̀ nípa iṣẹ́ gbígbà náà ṣó rọrùn bẹ́ẹ̀ àbí. kò sí nǹkan tó affect mi mo ń ṣiṣẹ́ mi lọ easily tó dẹ̀ ń wá òkè. àwọn Abẹ́òkúta wọ́n lè ṣe ń pè yín síbẹ̀ náà. of course ìfá mo ṣe ń lọ bẹ̀ gan next week mo bá yàn iṣẹ́ dandan l'Abẹ́òkúta mo ṣẹ̀dé ń bẹ̀ bí 3-4 days ago tí mo lọ Ìbàdàn tí mo gba Ìbàdàn lọ s'Abẹ́òkúta. bọ̀ ní báyìí sí ẹ ti ń ráyè lọ pàtí bàbí. àwọn ọ̀rẹ́ yóò bínú àbọ̀ ṣe ń bínú. mi ò ń ṣe ẹni tó láì pàtí náà báyẹn understand but tó bá jẹ́ tèmi gangan of course I will go because ẹ̀kọ́ náà ló máa bẹ́ mi náà ṣe tèmi. kíní kan wá ṣẹlẹ̀ màmá ni wọ́n jáláìsí ẹ pagbo ijó ẹ pagbo ẹkẹ alára wá ajèrò wá ẹ̀yin sì rí ẹ̀yin báyìí ṣe patí bó lè ṣe aládùn èrò kójọ bá lè ṣe. olóòtú ẹ má gbọ́ mi wrong mo ò ní mo báyọ̀ ṣe patí ráyè mo ní pé ó lójú ti máa ń lo àwọn tó bá jẹ́ tèmi tán close mọ́ náà ni máa lo kọ̀sẹ́ ìnáwó bá fẹ́ ṣe tèmi àwọn kan ló máa dìde fún mi. ọjọ́ tí yín èrò pọ̀ èrò tí ẹ̀ tún wá pọ̀ torí pé Alhaji Wasiu Ayinde wọ́n change date mọ́ wa lọ́wọ́ pé ó dà pé mi àti manager wọn bóyá ẹ̀wọ̀n decide a ṣe mistake pẹ̀lú àwọn date tó yí èmi fún wọn tẹ́lẹ̀ tán fún mi is 17th ẹ̀ ti understand so ó ní mo fún àwọn èèyàn everybody tí mo ń taṣọ fún so later ni mo kàn ní kí n tiẹ̀ check pé alpha fún pẹ̀lú manager wọn pé alpha ibo ni báwo ni date wa ṣe ìgbàgbé pé reminder wọn ní ẹ̀ náà 16 kẹ̀ 17 mo máa rógo òun làwọn ti fún yàn kan ní 17 lẹ́kọ̀ọ́ tipẹ́ tí kò dẹ̀ ti sanwó mo ní ẹ gbà mí 17 ni mo ń plan kí ni mo fẹ́ ṣe mo ṣàbẹ̀rẹ̀ sí ní pé alájẹ ó kọ̀sẹ̀ mélòó kí lè tí wọ́n ní wọ́n máa jẹ́ ó kọ̀sẹ̀ mélòó pàtí kù 2 weeks mo rántí dáadáa kí lè tí wọ́n ní wọ́n á kàlájẹ ẹjọ́ sáà kí la fẹ́ ṣe dáàdi ẹjọ́ wọn ní kò sí nǹkan tá a fẹ́ ṣe kí lè tó máa check booking manager òun ló máa sọ fún mi mi ò mọ ẹnu kí mi náà bá mi kọrin rí mi ò mọ òun ṣe pàtí báyẹn kọ̀ọ̀kan ni because máa ń bẹ̀rẹ̀ pàtí kan ẹ ṣe rí ni mi ò ní private ìpínlẹ̀ máa ń ṣe pẹ́pẹ́ ó lè máa jẹ́ èèyàn 30 lọ èèyàn 50 lọ mi ò ń ṣe pàtí gbogbo ayé wá mi ò ṣe mi ò lẹ́mìí ẹ̀ important lẹ́yìn tó èèyàn lẹ́mìí pé anything so wọ́n ṣà ní pé kí la fẹ́ ṣe mo ṣà ń sáré káàkiri pé ẹjọ́ ẹ ṣàánú mi kí la fẹ́ ṣe kíníkan thank God ṣá 16 la padà lò so 16 yẹn jẹ́ kí n lose a lot of people tó fẹ́ wá torí ó ti bá ṣẹ̀dú ẹlòmíì jẹ́ pàápàá àwọn tó fẹ́ láti lù ẹ ti understand tó fẹ́ láti èkó gbogbo ẹ̀ so ìdí nìyẹn ká ní kò ṣe yẹn ni all tí mo lògùn ò ní gbèrò all ò ní gbèrò rárá so bó ṣe jẹ́ nìyẹn. lọ́jọ́ pátì yẹn náà àrẹ́gbẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ mẹ́jọ náà wọ́n ní pátì ìbéèrè ṣe pọ̀ tó yẹ MC Olúọmọ ló ṣe fún kódà ẹni tó bímọ fún Ṣẹ́gun Ògúngbè wọ́n ní kó lọ jókòó síbì kan ni kí ló ṣẹlẹ̀
ta ló ṣe MC ló sponsor party ni olóòtú ọ̀rọ̀ pọ̀ ń bẹ a fẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ bóyá a fẹ́ gbọ́ ẹ dákun bọ̀ màá kàn sọ ohun kankan fún yín lórí ẹ̀ tó jẹ́ kókó àbí bóyá. ṣe rí ọ̀rọ̀ yẹn ìgbà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí dùn mí gan ni o ó dùn mí gan bó jẹ́ kí sáré lọ sí ọ̀rọ̀ pàtí kí n tó padà wá síbi tí mò ń sọ pé ó dùn mí ìgbà tí mo fẹ́ ṣe pàtí a ṣẹ̀ṣẹ̀ parí CGI tá à ń ṣe ń gbà yẹn fún àwọn olóṣèlú APC tá a ṣe fún TMC kó wa jọ tá a ṣe kìíní yẹn àádé bẹ́ẹ̀ náà pẹ̀lú ògbọ́lọ́ a ṣe parí ń gbà yẹn ni ẹ ti understand mo dẹ̀ wò pé gẹ́gẹ́ bí pioneer wa ń bẹ̀ jẹ́ ìpè wọn sí pàtí mo sọ fún wọn dẹ̀ ní òkè tó bá ti yá mo ní àwọn máa ṣe pàtí sáà ẹjọ́ o tá bá ti nílé màá jẹ́ kẹ́ ẹ mọ̀ wọn dẹ̀ ní òkè tó bá ti yá kì í jẹ́ káwọn mọ̀ bàtà parí CGI yẹn adẹ̀ lọ ìgbà táwa tí mo wá ready fún pàtí torí mo ti ń lé Alhaji Wasiu Kansin mo sì mi ti kún sí kò ń ṣọ̀rọ̀ ó ti tó 14 or 13 years not now not now ẹ kàn yí ẹ̀yin mọ́ padà wá ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ò tí ì ṣe rí torí mo ti fẹ́ ṣe ń gbà yẹn Alhaji náà ni mo pè ń gbà yẹn mo ti fẹ́ ṣe so wá bọ́ time tí wọ́n fẹ́ ṣe election Ọ̀ṣun governor okay election Alhaji wa ní pé kí n jọ pé àwọn ò lè ṣe pàtí kankan time ẹ̀ pé àwọn máa busy ìyẹn Alhaji Wasiu Ayinde pé kí n jẹ́ ká shift ẹ̀ bó ṣe yọ lọ́kàn mi nìyẹn bí mi ṣe ṣe mọ́ nígbà yẹn nìyẹn ni mo ń sọ fún yín mo ṣe gbàgbé ní láti má ṣe mọ́ so kó tó wá bring pé mo fẹ́ ṣe báyìí ó yẹ kí n ti ṣe ìyá mi try gan ṣé ìgbà tó dẹ̀kú tí kò dúró jóúnjẹ ọmọ ìwọ̀nba tá bá lè ṣe náà lẹ́yìn wọn a ṣe I need to do this thing ó wù mí kí n ṣe gẹ́gẹ́ bí obìnrin ó tẹ̀sí understand mo dẹ̀ pa àwọn ẹ̀gbọ́n mi pé yá àtàbúrò mi pé mo fẹ́ ṣe wọ́n dẹ̀ lókè wọ́n sì dìde pé ẹ jẹ́ ká ṣe bó mo mọ̀ pé mi nìkan ni oní fíìmù táwọn èèyàn mọ̀ tó jẹ́ celebrity táwọn èèyàn mọ̀ tá a pé kinní kan so mo mọ̀ pé most party yẹn mi ni mo dálẹ̀ orí mi ni gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ni ẹ ti understand so mo máa fẹ́ kó wà òkè so àwọn èèyàn ní sọ pé àkínná ń ṣe sí èyí so àdẹ̀bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nípa pé MC wá sí party èmi kọ́ ni mo padà pè wọ́n ṣé àwọn pé mo sọ fún wọn rí èmi kọ́ ni mo pè wọ́n rárá godfather mi ìgbà tí mo lọ bá godfather mi pé bàbá wọ́n dẹ̀ ní aṣọ tí mo mú yìí àwọn ò lè wọ̀ torí pé ó kéré máa lọ bá àwọn mú aṣọ mi pé so aṣọ yẹn làwọn fẹ́ wọ̀ owó rẹ̀ kéré ó kéré yes pé so àwọn fáṣọ gidi ẹ ti understand mo dẹ̀ lókè sá lórí aṣọ wọn dẹ̀ sọ fún mi mo lọ bá wọn mú gbà tí mo dẹ̀ dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ní àwọn máa pa wọn tí àjọ máa lọ. tí wọ́n fara oní tíátà làwọn yàgò. wọn ṣe oní tíátà I don't want to mention his name ó ti yẹ yín kí wọ́n dẹ̀ ní pé àwọn máa pa wọn tí àwọn jọ máa lọ pé so àwọn àlejò máa lè gbé aṣọ fún gbogbo wọn ojú mi báyìí wọ́n dẹ̀ gbé fóònù wọ́n dẹ̀ pè é sí ẹ ló Musiliu wọ́n ṣe wọ́n yẹn sọ nìyẹn o ẹ wà ń bẹ̀. ẹ má bínú sáà mo pè é lórúkọ pọ̀sí bí pọ̀sí mi ṣe pè wọ́n jọ ìyẹn yẹn godfather mi ẹ ló Musiliu pásítọ̀ Wùmí Ajíbóyè ó fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ sí ẹ̀mí mọ̀ bí o ti gbọ́ rí àwọn ọ̀dẹ̀ ni ó ti sọ fún mi rí kíní kan ok aṣọ tá a máa wọ̀ mo ti sọ fún un ó máa wá bẹ̀rẹ̀ agbáṣọ tẹ wá fún ẹ o iye tẹ bá fẹ́ ẹ sọ fún un so a lè gbé wá fún yín ó dẹ̀ lókè ó dẹ̀ ní òkè sá ẹ ṣe ìmídẹ́rì náà bẹ́ẹ̀ náà wọ́n pe ọ̀kan lọ́mọ lábúlé àdùn pé Wùmí gbé aṣọ bọ̀ ọmọ mi gbé mọ̀pọ̀ ọmọ mi ni o so aṣọ tí àjọ máa wọ̀ ni lèmi náà fẹ́ wọ̀ o kíní kan ó ní kí lọ gbé fún wọn bó ṣe tán nìyẹn mo dẹ̀ pé wọn ìfáàkì tó ráṣọ gbé fún wọn gọjọ́ tó máa gbáṣọ lọ sọ́dọ̀ MC báyìí wọn sí nílé ìkan náà àwọn officers wọn tó máa ń wà ní wájú ilé wọn náà ní kí n gbáṣọ yẹn fún mo dẹ̀ kó gbáṣọ tó fẹ́ fún wọn mo dẹ̀ lọ sábúlé àdó mo lọ gbáṣọ fún ọkọlọ mo tẹ̀ bá wọn mo dẹ̀ gbé fún wọn pé wọ́n dẹ̀ ní pé wọ́n ti pè mí godfather mi ti pè àwọn pé kinní kan ẹ ṣé sà àmàrí ti yín o ẹ ṣé mo dúpẹ́ o kinní kan ó tán mo dẹ̀ lọ nǹkan tí mo mọ̀ nìyẹn tí mo fi plan party mi tí mo fi dé Òṣogbo mi ò gba 1,000 Ọlọ́run dẹ̀ rí mi God is my witness mi ò gba 500 dáì lọ́wọ́ MC Musiliu Akínsànyà Alhaji Musiliu Akínsànyà Olúọmọ mi ò gba 1 naira lọ́wọ́ wọn ṣé dẹ̀ mọ̀ pé Òṣogbo jìnnà èmi lélẹ̀ mo ti wà lóṣogbo ní 6 days before àbí 5 days before party láti àárín torí gbogbo àwọn nǹkan tí mo lò gbogbo àwọn vendors mi Èkó ni mo ti kó everybody wá lọ́sọ̀ṣogbo bẹ́ẹ̀ ni decorator mi Èkó mo ti mú gbogbo wọn pátápátá so mo wà ní Òṣogbo láti arrange fún pé kán tó bá dé gbogbo wọn everybody títí tí mo fi dé Òṣogbo Alhaji Musiliu Akínsànyà Olúọmọ wọn fún mi ní 500 dígbọ́n máa fún mi ní 1,000 náírà bẹ́ẹ̀ ni mo sọ fún yín olóòtú God is my witness àtàwọn tó yí mi ká torí mo ní committee tó bá fẹ́ ṣe meeting party tí mo mú dáadáa bí pé mo fẹ́ ṣe gan ni Radisson láti máa ṣe meeting tá máa jẹun tá máa wà òkè pẹ̀lú àwọn committee máa ń kún wọn lọ Radisson gbogbo méjì tá ṣe mọ̀mọ́ mi iṣẹ́ bẹ́ẹ̀ ni fẹ́ yí èyí bá ọ̀rọ̀ tó ibẹ̀ ni mo yàtọ̀ ti ṣe ẹ ti understand mo lè dárúkọ àwọn méjì náà àwọn committee yẹn tí máa rí pé ọ̀rọ̀ yẹn ti wọ̀ mí lára dáadáa ẹjọ́ ẹ dákun so ẹ lè béèrè
wọ́n lè béèrè kan sọ fún wọn so gba tí mo wà lóṣogbo tá a ti dóṣogbo gbogbo wọn èmi ti dé so àwọn èèyàn wá dé ní ó kọlà ṣe wọn pé travel outside Lagos ni àwọn èèyàn máa ti dé sí godfather mi náà ó kọlà náà ti dé àárọ̀ náà ti dé tó ti wà lóòtẹ́l gbogbo tíìmù wọn náà jọ dé so later mo gbọ́ ní ọ̀lẹ́pọ̀n lẹ́mc ti dé hòtẹ́ẹ̀lì tí godfather mi wà làwọn náà dé sí ṣe ọ̀pọ̀ wọn ló pè wọ́n bẹ́ẹ̀ni so gbogbo wọn jọ wà papọ̀ ni èèyàn kan náà ni gbogbo wọn èèyàn ara wọn ni wọ́n bá mo ìfẹ́ sọ ẹ ti understand wọ́n ti wà ń bẹ̀ ìgbà tó di àwa wà ní hall wọ́n decorate everything so ìgbà tó máa di bí after 12 làwọn committee ní ẹ jẹ́ ká tẹ̀ lọ kí àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé sí Òṣogbo àti àgbójọ lọ fún wọn àṣẹ ní látara busy wọ́n tẹ̀lé ká lọ rí sí wọn káàkiri pé ẹ kú mi o pé Wùmí mú ní ẹ jẹ́ kí mi lọ torí àárọ̀ ọ̀la pé máa busy ṣe everything wọ́n ní no kẹ́ ká jọ lọ gbogbo adé move láti venue adé lọ sí hotel adébẹ̀ godfather mi ò sí nsàlẹ̀ wọ́n ti wà ní room tó fẹ́ sùn adébá gbogbo àwọn Alhaji Musiliu nsàlẹ̀ gbogbo àwọn team wọn everybody wọn mo kí gbogbo wọn ẹ ṣe ẹ kú ni o thank you kíní kan adéjókòó ti Alhaji gbogbo wa olú ọmọ bẹ́ẹ̀ adé kí wọn ẹ kú rìn sà kíní kan ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run àpọn yín lò kíní kan dẹni bàbá ẹ wà lókè àwọn náà sọ pé godfather mi wà lókè mo ti mọ̀ pé mo ti pè wọn lórí àwọn díẹ̀ pé àwọn fẹ́ rest ìta tí wọ́n sọ̀rọ̀ lọ ìkan náà àwọn committee wa ló wá sọ fún wọn pé Alhaji iṣẹ́ tẹ̀ nítorí pé nígbà tí mo fẹ́ ra drink nínú hall gbogbo wine tara owó kò tó lọ́wọ́ mi mọ́ mọ́ọ̀tì gbà ẹ̀ wọ́n ní owó mi ò lè tó wọ́n síta lè ra máa tó ṣá ẹ̀rù ń bà mí o kíní kan o so ìkan náà àwọn committee wa wá down which is Vesa Balogun wọ́n ní ṣé kí ayé ẹ lówó kó lọ fi kún owó kíní kan àfẹ́tẹ́ ẹ má bínú mo ní kàn ní láti dárúkọ yín ṣe understand Dayo Amusa was there Kẹ́mi Kórédé òun náà wà ń bẹ̀ àti Fathia àtàwọn èèyàn tó mú ìfẹ́ dárúkọ àwọn èèyàn tó kù bẹ́ẹ̀ ti understand wọ́n dẹ̀ ní mo dẹ̀ nínú ẹ má worry pé máa sọ̀tà ara mi ẹ má worry pé everything máa wà okay pé mi fẹ́ yáwó ṣe pátí kí wọ́n parí pátí kí máa wá àdúrún pé ẹ má worry wọ́n nínú pé ṣe àlejò mo ní ẹ má worry sà so gbàtà wá dé hotel yẹn wọ́n wá mention pé ẹnìkan wá sọ̀rọ̀ pé ẹ ní fún mi ní owó ní kíní kan wá ní ìgbà tó ṣe gbé bóyá editing pé bó ṣe pé àwọn orí abẹ́nìtì àbí àjọsọ̀rọ̀ owó pé kìnnìkan pé àwọn mọ̀ pé àwọn ń bọ̀ àwọn ṣàmà náwó ní pàtí kìnnìkan bá ní táwọn ẹfun lówó mọ́ ní ẹfun mi lówó owó lè fẹ́ náwó pàtí wọn pàtí àgbà sí pé bẹ́ẹ̀ fún mi lówó. ta ló ń sọ ẹ̀hún tàbí sọ fún. èmi sọ fún Alhaji mẹ́yẹ wọ́n ní Alhaji má ṣe bẹ́ẹ̀ fún mi lówó náà ẹ mọ̀ pé máa ní ìdánwò lọ́wọ́ tí mo ti náwó gan o which is òru mọ́júmọ́ pàtí mi wọ́n wá pé pí wọn pé kan fún mi lówó tó kékan I don't want to mention the amount ó ti yẹn wọ́n ní kan fún mi tó kékan àmúdẹ̀kùn ẹ ṣe sáà God bless you kí ni owó yẹn mo ṣàtúnṣe sẹ́yìn ẹ̀sọ́ ọmọ tó bá mi rọtí fi ra mọ́ fọ́tí owó yẹn náà wọ ọtí mọ́ o kò ń pọ̀ jù a máa wà òkè ó tán dáàsì owó tí ẹni tí olú ọmọ fún mi ní pátì yẹn. tó kì í yẹn nìkan. bẹ́ẹ̀ ni mo sọ fún mi ní àárọ̀ ọmọjúmọ́ pátì ẹjọ́ ṣe tó ń pọ̀ pátì láti bí oṣù kan àbí oṣù méjì tí mo pe Alhaji Wasiu Ayinde ṣé ó ní zibẹ̀ lọ sóṣogbo ni. kó wa kọrin. tí mo wá owó tí mo ṣe gbogbo vendors ní Èkó ló ti wá ẹ náà ni mo pa ẹ má bìnrin wọn yẹn ká mi lára gan ni o. ṣé ẹni tó lè ṣe gbogbo yẹn èèyàn kan máa fún mi ní owó ní pátí kọ̀ọ̀la wọ́n máa lóhùn àwọn náà ṣe pátí fún mi. ó dà pé mo gbọ́ rí láyé mi gbogbo glory mi pátápátá náà gbà gbogbo wàhálà tí mo ṣe níṣeré o wọn ò jẹ́ kó yọ rárá. àwọn díẹ̀ sì ló ń pariwo pé Alhaji ló àwọn náà ṣe pátí fún mi. lórí social media àwọn ní kọ́mẹ̀ntì sọnù. ó ti yẹ yín pé ẹni tí ó lọ́wọ́ ló ṣe pátí fún mi mo ké gan ni o mo ṣì ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wá pátí ó dẹ̀ díjọ́ pátí everybody wà ń bẹ̀ wọ́n pè mí kí n wá já wọ́n yẹn tètè wá ní hall kí n tó bọ́ta àwọn èèyàn lé mi ni pé máa bọ̀ ìgbà tí mo tẹ̀ lọ tún ìdáṣọ lọ́n fẹ́ pè mí pé kí n wá jó wọ́n lọ́ta Alhaji ti ń pẹ́ kó wá jó kíní mo ti sáré bọ̀ mo dẹ̀ lọ jó bí mo ṣe ń jó lórí stage mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rìí nìkan nínú àwọn ọmọ Alhaji Musiliu Ayinde Akínsànyà wá bá mi ṣé ń gbọ́ mi pé mo wà ń bí 100%. ìwọ nìkan kọ́ ni kò dá ìwọ nìkan wọ́n náà Alhaji sọ pé ṣé wọ́n nìkan ló fẹ́ dájú ni pé Ṣẹ́gun kọ̀ọ̀kọ̀ ẹ̀ ń kọ́ pé kẹjọ jó àwọn àlejò náà ẹ̀yìn méjì lówó papọ̀ mo dẹ̀ nínú ẹni tó wá yẹn Alhaji Musiliu náà wọ́n ènìyàn wá bó yẹ kí màá Ṣẹ́gun jọ máa jó ni so that àwọn àlejò náà wà lówó papọ̀ àsọkọ àtìyàwó ẹ ti understand mo dẹ̀ sọ́fẹ́ ni ẹ pé no kó má wọ̀rí ó tán ní ẹ̀rẹ́ kó wájú mi àdẹ̀ṣe pátí àṣẹ everything Ṣẹ́gun Ògúngbè fún ara ẹ̀ ó wá bí àlejò ni ọ̀rẹ́ ẹ̀ kan ṣoṣo ló máa ń gbà tó ń bọ̀